Sumi sọ̀wọ́ alẹ́ yìí kọ́lọ́ mi là ó jẹ́ lówùrọ̀ ọlọ́run tàbí láṣálẹ́ ó jẹ́ ṣálẹ́ mi tàbí lówùrọ̀ bàbá gbére mi kò bí ọlọ́run mi gbáyọ̀ mi bọ̀ wá fún mi mo jí lówùrọ̀ yìí ó jẹ́ kí n bá rè pàdé. Ibikíbi tí mo lè wà ọlọ́run mi ṣàánú ayé mi ayé káyé tí mi lè wà ẹlẹ́dàá mi ṣàánú ayé mi ṣàánú ayé mi má jẹ́ kán ròkú mi lọlé ṣàánú ayé mi má jẹ́ kán ròkú mi jáde ẹnu iṣẹ́ mo wà yìí ọlọ́run mi ṣàánú ayé mi ọ̀sán ọlọ́run jẹ́ kó sàn mí jẹ́ kó sàn mí sóhun tó sàn mí sóhun àìkúbalẹ̀ ọ̀rọ̀ mo tọrọ gbọ̀gbọ̀ ọ̀sán yìí jẹ́ kó sàn mí sóhun alẹ́ yìí kọ́nà mi là ọlọ́run bó jẹ́ lówùrọ̀ tàbí láṣálẹ́ ó jẹ́ ṣálẹ́ òun tàbí lówùrọ̀ bàbá gbére mi kò bí ọlọ́run mi gbáyọ̀ mi bọ̀ wá fún mi mo jí lówùrọ̀ yìí ó jẹ́ kí n bá rè pàdé. ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọjọ́ lọ bàbá wọ́jọ́ orí mi ètè ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ má jẹun wáyé asán torí bùkátà ń bẹ lọ́rùn mi àwọn àbúrò ya palẹ̀ yìí mi èmi ò dẹ̀ fẹ́ ṣẹ́rù ẹ̀gbẹ́ mọ́ ọtí mi retí ògo rẹ̀ ọlọ́run mọ̀ sí mi retí ògo rẹ̀ èmi ọmọ aláṣẹ o bàbá mi ló pàṣẹ. èmi ò fẹ́ bànújẹ́ rárá bàbá mi ló pàṣẹ. èmi ò fòṣì láyé mi bàbá mi ló pàṣẹ. èmi ò fẹ́ bànújẹ́ rárá bàbá mi ló pàṣẹ. èmi ò fòṣì láyé mi bàbá mi ló pàṣẹ. èmi ọmọ aláṣẹ o bàbá mi ló pàṣẹ. ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ ọjọ́ ń lọ bàbá wọn tó rí mi tètè ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ má jẹ́ wáyé asán torí bùkátà ń bẹ lẹ́yìn mi àwọn àbúrò yà bá lẹ́yìn mi ìjẹ́ fẹ́ ṣẹ́rù ẹgbẹ́ mọ́ pọ́pì mi retí ògo rẹ̀ pọ́pì mi retí ògo rẹ̀ èmi ọmọ aláṣẹ o bàbá mi ló pàṣẹ. ẹ tún kú ojúmọ́ lórílẹ̀‐èdè yìí o ẹ kú ojúmọ́ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáláyé a kú ojúmọ́ o a kú ìsinmi òní a tún ti káàbọ̀ sórí ètò wa ètò yín early praise ìyìn àjímúná early praise rèé o láti Dayo Agbọ́lá rédíò TV. Dr. Láre Tẹríba àwọn náà pé wa wọlé wọn lọ́mọ aláṣẹ ni mí bàbá mi ló pàṣẹ ọ̀sán jẹ́ kó san mí sówó alẹ́ jẹ́ kó dàbí ńlá ọ̀sán gbogbo wa jẹ́ kó san sówó alẹ́ wa jẹ́ kó náà wá là àwọn tá a bẹ̀rẹ̀ ọdún yìí láyọ̀ àtàlàáfíà olúwa má jẹ́ àbíbànújẹ́ parí ẹ̀ o mo ráwọn èèyàn wọ́n tún ti wọlé láàárọ̀ yìí ẹ kú àbọ̀.
ọ̀tá mi. Wọ́n fẹ́ paná yí ọlọ́run mi. àmọ́ ti rí parí àfòpiná tó ló fẹ́ pa fìtílà rẹ̀ ló máa pa labalábá tó fẹ́ paná ẹ̀lẹ́tíríkì gbogbo ìyẹ́ ẹ̀ ló máa rí dànù ó dé ṣuṣu nìyẹn wọ́n kà ń fà á. mi ò dẹ̀ mọ̀ tí mo ṣe tó fi fẹ́ pa mí. mo kí gbogbo wa sórí ètò lónìí mo kí yín káàbọ̀. Ruth Ọládé Adéjùmọ̀ mo mà rí yín ẹ kú àbọ̀ o. wọ́n ní good morning and happy Sunday sir good morning ẹ kú ojúmọ́ ẹ kú ìsinmi òní. Ọlábòmí Sarah Ojúadé mo rí yín o. Ọlábòmí Sarah Ojúadé mo rẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe wọlé ẹ kú àbọ̀. Sànmí Oyèwọlé ẹ mọ̀ kú àbọ̀ ṣẹ́ wà. Sànmí Oyèwọlé ṣàfihàn lẹ́wà. Ọlájídé Amọ́wọ́ Bánkọ́lé. Ọlájídé Amọ́wọ́ Bánkọ́lé ẹ kú àbọ̀. Orí ètò wa ètò yín Airly Praise láwà lónìí o. Àtìbalẹ̀ gbàgà ètò máa rò kó máa rò kó máa rò kó máa rò ó máa ṣá poríporí. Mo ní abala méjì lè tó wá máa ń wà. Ìkan wà tá a fi máa ń gbàdúrà tá a fi máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì láti máa ń dúpẹ́ ogbóore àbí ẹ má mà dá lóhùn mú confuse ẹ̀ mọ́ra wọn. Àkọ́kọ́ láti máa ń dúpẹ́ oore lọ́wọ́ Ọlọ́run ọba tá a gbọ́ ṣe sàdánkátà rẹ̀ ò bá bá o ṣeun tó dá wa sí. Ìdàkejì la máa ń béèrè o tá a bá fẹ́ lọ́wọ́ bàbá gọ́ọ̀dù ìyẹn là ń pè ní pàdúrà kọrin. Abala tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí abala ọpẹ́ ni thank you Jesus ọba òṣè. Bàbá tí a Fẹ́mi Àyàntúndé orí yín bẹ̀ ṣe ń wọlé. Fẹ́mi Àyàntúndé mo rí yín o ẹ kú àbọ̀. Yẹ́sẹ̀ mo rí bórí ibi tẹ́ ẹ̀ wà ń orí lálẹ́ ló ń ṣò ń bọ̀. Jọ̀wọ́ má fi mí lẹ̀ o. Ọmọ òkè o jọ̀wọ́ má fi mí lẹ̀ o. Ìwọ ṣá ló dá mi, má jẹ́ ṣìgbé láyé. Ọba òkè o jọ̀wọ́ má fi mí lẹ̀ o. Ọba òkè má fi mí lẹ̀ o, jọ̀ọ́ dákun má fi mí lẹ̀. Ẹbí ra kábí rẹ̀ bí èdè. Ìwọ aláàánú olóore jùlọ. Gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Tí ìmọ̀ dúpọ̀ náà. Mo rí yín bẹ́ẹ̀ ṣe wọlé ẹ̀kú àbọ̀ sórí ètò wa. Airly Praise rèé. Ìyìn àjímúná láàárọ̀ kùtù. Ìyìn tó ń gbóná pẹ́lípẹ́lí. Ẹ̀kú àbọ̀. Bàbá mú mi padà wá ságo. Ọbẹ̀rẹ̀ Ayébẹ́lẹ́ aṣẹ́gun àti àjogún la jẹ́. Báwo. Ọmọlára ìlú Doyin mo mọ̀ ní yín. Ẹ kú àbọ̀ lórí ètò wa. Airly Praise rèé o ìyìn àjímúná ẹ mà kú àbọ̀. Noyemi Corazin màtá bòóni. Àwọn Amẹ́ríkà wọn ní mátà ló ń jẹ́ bòóni. Ẹ kú àbọ̀ sórí ètò. How are you? God bless you. Fáyẹ̀míró Ayọ̀kúnlé
ẹ kú àbọ̀ lórí ètò wa Early Praise rèé láti Agboọlá rédíò TV. Ó ṣàforíforí láàárọ̀ yìí àdìmúná rèé. My dear friend, how are you, sir? Kingsley Obiamadi, I can see you. God bless you. Welcome to the show. This is Early Praise. Tòkunbọ̀ Ọlọ́pàdé, mo rí yín o, ẹ kú àbọ̀. Tòkunbọ̀ Ọlọ́pàdé, ṣẹ́wà, ẹ kú àbọ̀. Lú dáadáa. Kẹ́yìn náà ó tó dáadáa. Ẹ mọ́mọ́ bínú sí wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa gbà wá bẹ́ẹ̀ torí pé àwa nìkan náà là ń ṣe ẹnjìníà, àwa nìkan là ń ṣe cameraman, àwa là ń ṣe pìrìsẹ́ńtà, ẹ máa gbà wá bẹ́ẹ̀ ni. Ìgbà míì wà táwọn nẹ́tíwọ́ọ̀kì wa máa sá kúrò, ìgbà míì wà wọn á lórí tá a filẹ̀ wọn àwọn òfẹ́ kó lọ aláàtí bá kálukú tàn ẹ mọ́mọ́ bínú sí wa o. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà lórí Dayo Agbomide Diamond ẹ rí i pé ṣe ló ń gbà ráíráíráíráíráí. Ẹ sáré connect mọ́ Sani Dayo Agboola ó máa kí àpamẹ́. Bàbá o ṣé Ọlọ́run ẹlẹ́dàá tèmi o. Mo ní abala táwa yìí abala dúpẹ́ oore ni ẹyin.
ọmọlára ìlú oyin mo ní tẹ́ ń wò wá o ẹ kú àbọ̀ abala dúpẹ́ oore lọ wà yìí níbi tá a ti máa ń dúpẹ́ oore tí bàbá ṣe fún wa ó bàjẹ́ tì àbọ̀bàjẹ́ ni irọ́. òótọ́ náà ń bá ṣe kò lè bàjẹ́ àtọ̀ ojú bàbá gọ̀ọ́dún bá ti produce àní ò lè bàjẹ́ ó bàjẹ́ tì. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ òun. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ òun. Ruth Ọláìdé Adéjùmọ̀ orí ẹ̀kú àbọ̀ ó bàjẹ́ tì kò lè bọ̀jẹ́ kò lè bọ̀jẹ́. Àníṣẹ́ Olúwa ẹ̀ mà ní bọ̀jẹ́ òun láyé. àní ò lè bọ̀jẹ́ kò lè bàjẹ́ lamba tumbaeri akasiyu ẹ̀kú àbọ̀ iṣẹ́ Olúwa ò lè bàjẹ́ níbo. wọ́n ní tó bá yín lápò pé wéjú tó bá pé wéjú ìwọ ti yẹ gbẹ̀gìrì kó fi lu àmàlà ló dọ̀gọ́. ẹ rí i pé ó kà ń lára débi pé wò dọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa àwọn tó ń jẹ́ arówó mẹ́tẹ́ ní ètò ẹ rí i pé wò dọ́dọ̀ wọn torí pé orin yìí ó ṣá ìfarapàdà ní o. ìbànújẹ́ ò gbúdọ̀ bá a gbé aláyọ̀ ni wá a ó máa yọ̀ everyday a máa yọ̀ every time ìbànújẹ́ ò lè dọ́dọ̀ mi yẹ́sẹ̀ ẹlẹ́nu òsì ìbẹ̀rù ẹ ìbànújẹ́ ò lè dúró lọ́dọ̀ mi ayọ̀ tèmi gẹ́gẹ́ bí orúkọ mi ti ń jẹ́ Dayọ̀ ó jọba lọ bàbá gọ̀dún jọba lọ láyé mi ìbànújẹ́ ò lè dúró lọ́dọ̀ mi. wíbẹ̀ Ọlọ́run mi ga jù ayé lọ. 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 Ọlọ́run mi ga mú lọ́gà. Ọlọ́run mi ga jù ayé lọ. Ọlọ́run mi ga jù ọ̀tá lọ. Ọlọ́run mi ga jù ọ̀tá lọ. Ọlọ́run ga mú lọ́gà. Ọlọ́run ga mú lọ́gà. Ta lókè níwájú Zerubábẹ́lì. Ta ni wọ́n òkè níwájú Zerubábẹ́lì? Òkè níwájú Zerubábẹ́lì. Àti ta lókè níwájú Zerubábẹ́lì? Ta lókè níwájú Ọlọ́run. Ta lókè níwájú Ọlọ́run mi tó Ta so? lókè níwájú Ọlọ́run. Ọlọ́run tó ga. Ọlọ́run ga mú lọ́gà. Ọlọ́run ga. Ọlọ́run ga jù ọ̀tá lọ. Ọlọ́run ga mú lọ́gà. Ọlọ́run ga mú lọ́gà. Ọlọ́run ga, Ọlọ́run ga, Ọlọ́run ga, Ọlọ́run ga. He's a mighty God. 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 Everybody bow before him. He's a mighty God. Everybody bow before him. He's a mighty God. Everybody bow before him. He's a mighty God.
ọlọ́run tó tóbi ni o ọlọ́run jọ̀rọ̀jọ̀rọ̀ ọlọ́run kàbìtì ọlọ́run ràbàtà ọlọ́run fẹ̀fẹ̀fẹ̀ ọlọ́run tó tóbi ni is the mighty God. Dr. Joel Ọláyínká Ayébẹ́lẹ́ ẹni sùúrù náà ẹjẹ́ sọ́dọ̀ àwọn onímọ̀wé ètò wa wọ́n ti ń kàn sí mi pé kí ló ń ṣẹlẹ̀ let's go. Dayọ̀ Agboola ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Mo ń gbọ́ ẹrù ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sí irú ẹ̀ nílẹ̀ yìí o. Dayọ̀ Agboola rédíò TV kò sẹ́gbẹ́ nílẹ̀ yìí o. Dayọ̀ Agboola rédíò TV níbo tí wọ́n mi rí láàdá ẹ̀sẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agboola rédíò TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayọ̀ Agboola Radio TV, Samis Dayọ̀ Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, season DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. What your prayers cannot do, praises does it better. So join me to praise the Most High God every Sunday morning on Dayọ̀ Agboola Radio TV, Baltimore, Maryland, USA at 7 a.m. American time. Telephone +1443 760 8578. The reason of our living is to praise God. It's your ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe tí àánú rẹ̀ dúró láé. Ọlọ́run ò dá ènìyàn lásán bí kò ṣe láti máa gbé orúkọ rẹ̀ ga. Ẹ jẹ́ ká darapọ̀ pẹ̀lú Dayọ̀ Agboola lórí ètò ìyìn òwúrọ̀ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àìkú níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV agogo 2 òwúrọ̀ nílùú Amẹ́ríkà. Ẹ pè Dayọ̀ Agboola sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +1443 760 8578. Ẹ wò ó ogún tí àdúrà wa ò bá lè gbà ìyìn àtọ́pẹ́ la fún wa ń gbà ogún tí prayer wa ò bá lè gbà praises la fi ń gbà torí ẹ̀ náà la ṣe wà lórí ètò early praise láàárọ̀ yìí o láti Dayọ̀ Agboola rédíò TV èyí tẹ̀ ń gbọ́ lábẹ́nú yìí Pastor Fẹ́mi Fẹ́ndà ní mo play lẹ́ẹ̀ lára ẹ̀ náà ní last week ó lẹ́ ń gbọ́ yìí Pastor Fẹ́mi Fẹ́ndà instrument of praise. Arẹwà Dùn ní mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò. Arẹwà Dùn ní ẹ kú àbọ̀ ọmọlára ìlúdòyìn mo rí yín tẹ̀ ṣe wọ́ọ̀ṣù wa ẹ kú àbọ̀ Fẹ́ndà rè Wùmí Àbẹ mọ̀rẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe ń wọlé
good morning, happy Sunday. Jésù mo gbàgbé lébù mi, ore. Bá ju àwọn èyí sí tó ń lọ bí iṣẹ́ láàárọ̀ wo inspiration ẹ̀ máa já jáde ni. Zainab Saladin mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò. Bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá ẹ kú àbọ̀ sórí ètò. Airly praise rẹ o ìyìn àjímúná láti Dayo Agboola rédíò TV. Mo ní àwòtẹ́ ń gbọ́ yìí. Fẹ́mi Bẹ́ndà rèé Fẹ́mi Bẹ́ndà olójúsóde pàṣẹ Fẹ́mi Bẹ́ndà ni. Ọlátọ́rẹ̀gùn òkú ẹbí ẹ̀ Fúnkẹ́ Mọ́rẹ́yìn náà. Ẹ kú àbọ̀ ó máa ṣàkóríporì. Mo ní instrumental yìí tẹ bá jù sínú rédíò yìí tẹ̀ ń kọ́ lọ lẹ́yìn ọgbọ́n fi ṣẹ́. Inspiration ẹ máa wá ni tẹ bá fẹ́ sùn lálẹ́ tẹ tó ṣá sí tẹ bá fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ ẹ kàn sí mi ní Dayo Agboola rédíò TV ẹ kàn sí wa ní Babalota Digital Studio tàbí kẹ́ ẹ pè mí lórí 443-760-8578 àwọn ìbáwọ̀ èrà tí ò bá lọ́mọ nù o ẹ̀rí kó ṣàpòròpòrò rè. Ó láti wà nú ẹ̀mí kó tó lè mọ àwọn tó ní sọpa yẹn kì í ṣoògùn. Mo ní kò sẹ́yẹ tí ó doríkodò bí àdán àbí tẹ́yẹ ó bá tẹnu ẹ̀ jáde. Torí pé àgbàlẹ́tù ọmọdé làwó gìtá lẹ gbọ́dọ̀ fi ń sọ̀rọ̀ yìí. Pásọ Fẹ́mi Bẹ́ndà rèé wọ́n ń bọ̀ lórí ètò láìpẹ́. Ó pọ̀ ńlẹ̀ lọ́jà bùràtà ó dàbẹ́ pé àwo kẹta nílé yìí. Àwa yóò dì mú Olúwa ẹni lọ́dọ̀ ẹ ṣe gbé. Ó yá ẹ sọ wípé ẹ lọ nínú wa ẹ lọ. Sọ wípé táwọn èèyàn ò bá yin òun òkúta bẹ̀rẹ̀ sí ní yin òun táwọn èèyàn ò bá lanu kọrin gìtá ló bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run yìí o kí làwọn èèyàn ń ṣe gìtá múra rẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní fẹnu yin Ọlọ́run yìí fèrè fẹnu yin Ọlọ́run ìlú gan yin Ọlọ́run kí wá làwọn èèyàn tá a jókòó tá a lè fẹnu wá yin
ẹ̀rà yèmí kọ́ èmi ni olùfọ́gò rẹ mọ́mọ́ òkúta rọ́pò mi olúwa ẹ̀rà yèmí gbọ́gbọ́ ẹ̀rà yèmí kẹ̀jẹ́kẹ̀jẹ́. Ẹgbẹ́ bó ṣe wọlé bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìgé. Gbàyé mi, olúwa gbàyé mi o, mo là á sílẹ̀ fún ọ, o lè ń gbọ́ yẹn. Ẹ lè gbọ́ ogun ẹ̀tàn lórí ètò wa ẹ̀yin. Ẹ máa mọ̀ pé ó ṣàforíforí. Ẹ̀gbọ́n ni eléyìí. Ọlọ́run Ábúráhámù rèé. Orin ọpẹ́ náà là ń bọ̀. Pásítọ̀ Bẹ́ńdà ẹ̀ jáde dà kan lẹ̀. Gìtá ló sọ̀rọ̀ yẹn o. Ẹ ti ráwọn tó ń fọ tọ́pẹ́ẹ̀tì. Ẹ ti ráwọn tó ń fọ saxophone. Ẹ ti ráwọn tó ń tẹ piano. Ẹ ráwọn tó ń lu talking drum. Onígìtá ọ̀rọ̀ àtàlélẹ̀ yìí Pásítọ̀ Bẹ́ńdà. Ọ̀pẹ́yẹmí Adétilóyè mo rí bẹ́ẹ̀ ṣe wọlé ẹ̀kú àbọ̀. Àpọ̀pẹ́ bọ́lá òun oje lọ́kàn àti lóhùn wa ẹni tó ṣohun ìyanu ẹ̀ nínú ẹni táráyé yọ̀ nígbà tá a wà lọ́mọ ọwọ́ òun náà ló mọ̀ ń tọ́jú wa ó sì ń fẹ́ bù ìfẹ́. Ṣètọ́jú wa síbẹ̀. Lókòkè àfihàn ọmọ ọpẹ́. Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ tí ó ga jù lọ́lọ́run Ọlọ́run kan láíláí Ọlọ́run kan láíláí. Sáyé àtọ̀run ń bọ̀. Ẹ wo bẹ́ẹ̀ ló wà láti sìn yìí bẹ́ẹ̀ ló máa wà títí láéláé. Do re mi re do re ti do so fa mi la do ti la so do ti la so do re mi la re do re ti ẹ wò ó kò nínú àwọn ìfọ̀ bẹ́ẹ̀ torí pé ó wọ̀ mí láyé agboola ara bẹ́ẹ̀ ló wọ̀ mí ládé dayọ̀ ara àló wọ̀ mí lówó ní kókó ara ẹ̀yìn kó o gbé fún bẹ́ẹ̀ òde. Rod
wáyà mẹ́fà lórí gìtá kan, ìka márùn-ún lórí gìtá kan àti plétọ̀n kan. Bàtà bá ń bọ́ lúwa rẹ̀ ẹ́ gbọ́. Bàbá bọ́lúwa rẹ̀ ẹ́. Oya ṣàgbẹ̀kẹ̀lé ọ̀nà mìíràn kò sí ẹ̀ka lọ ní Jésù ọ̀rẹ́ ṣàgbẹ̀kẹ̀lé. Ẹ ṣé o pásítọ̀ Fẹ́ńdà, ẹ wò ó kó tó tún di pé mo wo abala pàdúrà kọrin torí pé táìmù wa ẹ̀jẹ̀ ń dá dọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ wa ìgé àbí àṣà àríkàn ní ìnáwó ìgbà tó kówó dé orí ara kó dákógbé ẹran lórí àtẹwọn àgbà owó nìkan náà ló gbà ẹjẹ sáré lọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ wa náà bọ̀. Dayọ̀ Agbọ́lá ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agbọ́lá ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Wọ́n ń bọ̀ lẹ́nu ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn ó. Dayọ̀ Agbọ́lá àdúrà rédíò TV. Kò sẹ́jọ́ ẹni lẹ́yìn ó. Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ìfọ́júmọ́ Maryland, Dayọ̀ Agbọ́lá. Rédíò TV, Dayọ̀ Agbọ́lá. Gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agbọ́lá rédíò TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayọ̀ Agbọ́lá Radio TV, Samis Dayọ̀ Agbọ́lá, Dayọ̀ Agbọ́lá Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agbọ́lá and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agbọ́lá Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, season DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agbọ́lá on Agbọ́lá Adedayo 68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. What
what your prayers cannot do, praises does it better. So join me to praise the Most High God every Sunday morning on Dayo Agbola Radio TV, Baltimore, Maryland, USA at 7 a.m. American time. Telephone +1443 760 8578. The reason of our living is to praise God. Ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe tí àánú rẹ̀ dúró láé. Ọlọ́run ò dá ènìyàn lásán bí kò ṣe láti máa gbé orúkọ rẹ̀ ga. Ẹ jẹ́ ká darapọ̀ pẹ̀lú Dayo Agbola lórí ètò ìyìn òwúrọ̀ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àìkú níkànnì yìí. Dayo Agbola rédíò TV agogo 2 òwúrọ̀ nílùú Amẹ́ríkà. Ẹ pè Dayo Agbola sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +1443 760 8578. Abala pàdúrà kan ní la wà yìí. Ọpẹ́yẹmí Adétúnlóyè mo rí yín o. Sùsánù Ọ̀ṣọ́ mo kẹ́yìn náà. Ẹ wo abala tá a wà yìí. Ẹnu ẹni la fi kọ mẹ́jẹ, ẹnu ẹni la fi pariwo wọnú ara ẹni. Òtótó ní bá ti sọ ìwọ náà fẹnu ara rẹ sọ gbàdúrà sáyé ẹ. Kébí ẹ sílẹ̀ kú mọ́tò mú lọ́wọ́. Ó yá pínlẹ̀. Àjíire ta lómi rẹ̀ ṣé pé o, wọ́n ní yóò ríre ó lòun ríre, èmi ríre tèmi o. Òtótó ní bá ti gbàdúrà sínú ayé ẹ̀, wọ́n náà gbàdúrà sínú ayé ẹ̀. Tó bá ń gbé kórọ́ọ̀sì ní ojú àdúrà kan nǹkan tó lórí kan kó o sọ lọ́rọ̀. Ẹ wò ó níwọ̀nba 30 minutes tá a ní sí lórí ètò yìí, a fi gbàdúrà fúnra wa ni ẹ́. Ọlọ́run tó ṣe ìlérí, àbú ìlérí ṣẹ̀ṣẹ̀ mọ́ lọ́láyé àtọ̀run, àṣìọ̀run fún mi. Ọlọ́run tó ṣe ìlérí, àbú ìlérí ṣẹ̀ṣẹ̀ mọ́ lọ́láyé àtọ̀run, àṣìọ̀run fún mi. Ó ṣèlérí fún Dáfídì, ó mú ìlérí. Ọlọ́run tó ṣe ìlérí wá mú lérí iṣẹ́ láyé tèmi o. Òní tó wí. Ó ṣèlérí fún Maria, ó bí Jésù fún wa, ṣèlérí wá lọ́láyé àtọ̀run, àṣìọ̀run fún mi. Ọlọ́run tó ṣe ìlérí, wá mú ìlérí ṣẹ̀ṣẹ̀ mọ́ lọ́láyé àtọ̀run, àṣìọ̀run fún mi. Iná wá kọjọ́ wọ́rùn. Yes. Iná wá kọjọ́ wọ́rùn. Ogun tí mo jàjàjà tí ó ṣe. Iná wá kọjọ́ wọ́rùn. Bíbẹ̀. Iná wá kọjọ́ wọ́rùn. Iná wá kọjọ́ wọ́rùn. Ogun tí mo jàjàjà tí ó ṣe. Iná wá kọjọ́ wọ́rùn. Bóyá iná wá lù mí lọ. Iná ńlá wọnú mi lọ. O jẹ́ bẹnu ara rẹ gbàdúrà. Gbàdúrà kọrin eléyìí o. Iná ńlá wọnú mi lọ. Bámi kọ́lé Ebenezer mo ní bẹ́ẹ̀ ṣe wọlé ẹ̀kú àbọ̀. Abala gbàdúrà kọrin rèé lórí ètò wa Ayáli Praise. Ayé o, ẹnu ara ẹ ló máa kọ́ fún ara ẹ, ẹnu ara ẹ ló máa gbàdúrà. Hear my soul, hear my heart. Hear my spirit, hear my soul, hear my heart. Hear my spirit, hear my soul, hear my heart. Fire for fire, ni every shade. Fire for fire, ni every shade. Àwọn ọ̀tá tó yọ wá iná. Ó wà fún ẹṣin náà kò lẹ̀. Fire for fire, ni every shade. Fire for fire. Fire. Olóògbé fire, olóògbé fire, olóògbé fire, 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 fire. Ẹṣin náà kò lẹ̀. Fire for fire, ni every shade. Ọ̀nà tí wọ́n gbẹ̀gbẹ̀ tó rí yọnu. Fáràn gbàgbé orí yọnu o. Ọ̀nà tí wọ́n gbé gbà láti ràn mí lọ́wọ́. Ọ̀tá mi tó bá gbàgbẹ̀ orí yọnu wíbẹ̀. Tí mo ṣe gbà lórí ìyanu. Fáráò gbàgbẹ̀ orí yọnu. Ọ̀nà tí ó gbé gbà láti ràn mí lọ́wọ́. Ọ̀tá mi gbàgbẹ̀ orí yọnu. Ọ̀tá mi gbàgbẹ̀ orí yọnu.
Bọ́tà mi gbà bẹ́ẹ̀ lórí lọ. Ọba tó ti lé sí ìgbé, jí ayé fi gbé. Ọba tó ti lé sí ìgbé, jí ayé fi gbé. Ọba tó ti lé sí ìgbé, jí ayé fi gbé. Ọba tó ti lé sí ìgbé, jí ayé fi gbé. Ọjọ́ mẹ́rin ní lásàkó agbára rẹ̀ ló jí gbé. Ọba tó ti lé sí ìgbé, jí ayé fi gbé. Àwọn obìnrin kò já ipa tọ́ra rẹ̀ ló jí gbé. Ọba tó ti lé sí ìgbé, jí ayé fi gbé. Gbogbo tó kù nínú ayé kí bàtàrà rẹ̀ jí wọ́n gbé. Ọba tó ti lé sí ìgbé, jí ayé fi gbé. Something go happen today. Something will happen today. Something go happen today. Something will happen today. Fire will come down again. Fire will come down. I said fire will come down again. Fire will come down. Devil will see me and bow. Devil will see me and die. Enemies will hear me and down. Enemy will hear me and die. Problems will see me and run. Problem will see me and run. Now, owners of people don't carry on. Ẹlẹ́rù òsì bẹ̀rù ẹ. Carry on. Owners of people don't carry on. Owners of people don't carry on. Olúwa má jẹ́ kú rẹ̀ ó yẹ. Olúwa má jẹ́ kú rẹ̀ ó yẹ. Èèyàn ló yẹ máa jẹ́ kú tọ́lọ́run ò yẹ. Olúwa má jẹ́ kó rẹ̀ òye. Olúwa má jẹ́ kó rẹ̀ òye. Èèyàn ló yẹ má jẹ́ kó Ọlọ́run òye. Bàbá kò sọ tẹ́lẹ̀ ṣe. Bàbá kò sọ tẹ́lẹ̀ ṣe. Ẹ̀wọ̀n ní ayé mi ò kẹ́ wá fàyè mi dára rere. Bàbá mi ò. Bàbá kò tó tẹ̀lé ṣe. Ẹ bá mi ṣe. Bàbá kò tó tẹ̀lé Èèyàn ṣe. kò ní bọ̀. Ẹ̀wọ̀n ló ayé mi lọ, ẹ wá fàyè mi dára rere. Kò ní lọ́bọ̀lá tá a wò lórí ètò yìí. Ẹnu ẹ ló máa fi gbàdúrà fúnra ara rẹ. Ó yàtọ̀ sí pé òkè ń kọrin oníṣó. Gbàdúrà kọ́ni ní pàṣẹ gbogbo ayé ẹ ó lọ. Wíbẹ̀. Bàbá kò tó tẹ̀lé ṣe. Bàbá kò tó tẹ̀lé ṣe. Ẹ̀wọ̀n ló ayé mi lọ, ẹ wá fàyè mi dára rere. Sọ pé èmi tí mo jìyà lórí ọmọ wọn jèrè ọmọ. Èmi tí mo jìyà lórí ọmọ wọn jèrè ọmọ. Gbogbo ọdún ọmọ ayé pátá. Ẹ jẹ́ ká lọ kó pé kápára sọ́lọ́run ká sọ wípé èmi tí mo jìyà lórí ọmọ wọn jèrè ọmọ. Èmi tí mo jìyà lórí ọmọ wọn jèrè ọmọ. Èmi tí mo jìyà nílé ọmọ wọn jèrè ọmọ. Èmi tí mo jìyà lórí aya wọn jèrè aya. Èmi tí mo jìyà nílé ọmọ wọn jèrè ọmọ mi. Èmi tí mo jìyà lórí aya wọn jèrè aya. Gbogbo ṣẹ́ ìdìbò já ìdìbò dúró ìdìbò wá. Gbogbo ṣẹ́ ìdìbò ta ìdìbò dúró ìdìbò wá. Gbogbo ṣẹ́ ìdìbò já ìdìbò dúró ìdìbò wá. Gbogbo ṣẹ́ ìdìbò ta ìdìbò dúró ìdìbò wá. Protect me. Protect me. Protect me. Mo ní abala táwa yìí ẹnu ẹni la fi kọ méje o. Àjíire ta ló fi rẹ̀ dé pé wọ́n ní sóríire olówó òríire. Ohun tó lónìí bá ti sọ, tó bá ti sọ ìwọ náà fẹ́nu ara ẹ̀ sọ. Bàbá wa Akérèdọ́lù Emmanuel ẹ káàbọ̀ sórí ètò. Alága ẹkú àbọ̀ mórí yín. Wọ́n ní happy Sunday to you, Babalóńtà ẹ ṣé, God bless you sir. Dípẹ́ Olú Tẹ́dì Ọlátúndé mórí yín o, bàbá tí ọkọ̀ tí ẹkú àbọ̀. Tóyìn Star Abódìṣàdé, bàbá oníbẹ̀dẹ̀ níjọ́ Sátọ̀dé, mo kí yín ẹkú àbọ̀. Ẹ wo àdúrà là ń gbà lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ fẹ́ mi sọ nǹkan tó lóní bá ti wí, yes. Ìwọ Elédùmarè ìwọ bàbá. Ìwọ Elédùmarè ìwọ bàbá. Ìwọ Elédùmarè ìwọ bàbá. Ìwọ Elédùmarè ìwọ bàbá. Ògùn kò ṣẹ́ ìdìbò já ìdìbò wá. Ògùn kò ṣẹ́ ìdè kó já ìdìbò dúró ìyè kó wá. Tógun bá ti ṣẹ́ ìdì á dúró ìyè á wá ìdè á já. Ọ̀làdẹ̀ǹdé orí òkè mórí ní ẹkú àbọ̀. Ẹ wí tẹ̀lé lónìí o, ẹ máa wí tẹ̀lé àdúrà rẹ.
ẹ̀jẹ̀ méjì àti kọ́bóye kọ́ nǹkan tó bá ti sọ ẹ̀yìn ẹ̀ sọ́wọ́rọ̀ ọ̀làdàdé orí òkè mo rí yín o adéwálé ọlọ́lá ẹ̀kú àbọ̀ màá rí tèmi ṣe lọ́dún yìí o màá rí tèmi ṣe lọ́dún yìí màá rí tèmi ṣe lọ́dún yìí. Mo kí yín gbogbo ẹ̀ tẹ́ wọlé látòrí bàbá wa Emmanuel Akérédolú Tóyìn Star Abọ́dìṣàdé mo kí yín Tẹ́dì Mr. Tẹ́dì Ọlátúndé mo kí yín ẹ̀kú àbọ̀ Adéwálé Ọlọ́lá ẹ̀kú àbọ̀ àpèmọ́ra ẹni kí máa rí bá ti ṣe lọ́sẹ̀ yìí kí rọ́nà gbégbà lóṣù yìí kí máa rí tajé ṣe lọ́sẹ̀ yìí kí ní wọ́n nílò gbà gbogbo ìdáwọ́lé mi ó yọrí sí rere àtijọ́ àti ní kó dẹ̀mí lọ́rùn tí bá wo wájú tí máa rárá àánú tí lọ́wọ́ ẹ̀yìn wò tí máa ríre tí bá yóò kọ́lé tí máa ra káà àlàáfíà pẹ̀lú rọrùn ni mo fẹ́ bàbá. Adéwálé Ọlọ́lá wọ́n ní ẹ̀ka ọ̀rọ̀ Ọ̀túnba ẹ̀ṣẹ́ ọba ń kí ọ Ọ̀túnba ń kí ọ. Màrí bá ti ṣe máa rọ́nà gbégbá àní máa rọ́nà gbégbá màrí tajé ṣe màrí tajé ṣe màrí mọ́ni ló gbà màrí mọ́ni ló gbà ẹkún ní àjẹrí ẹkún ní àjẹrí ẹ̀gbọ́n mi àdàyọ̀ ẹ̀gbọ́n mi àdàyọ̀ èyí tí mo wí àṣẹ èyí tí mo wí àṣẹ èyí tí mo wí àṣẹ. Ẹ wo ẹ má jẹ́ àtẹ̀ra wa ẹnu ẹni la fi ń kọ méje ahọ́n ẹ̀ nǹkan tó bá pa ahọ́n ẹ̀ pèsè ara rẹ ló máa ṣẹ. Abala bàdúrà kan ní la wà yìí o lórí ètò wa airly praise ẹ gbọ́. Lọ́jọ́ òní kí má ṣorí pé lọ́sẹ̀ yìí kí má bẹ̀sẹ̀ gbé lóṣù yìí o kí má bẹ̀nu kọ lọ́dún yìí kí má yẹsẹ̀ gbé kémi má sọnù kémi ó tó sọnù kémi ó mọ̀ ṣìnà kí tó mọ̀nà àbọ̀dé ikú orí mi kọ́ àbọ̀dé òṣì ẹlẹ́dàá mi ò fẹ́ ìkáwọ́lé rí ìjẹsẹ̀ fẹ́lẹ̀ ẹlẹ́dàá mi ò fẹ́ ìkáwọ́lé rí ẹlẹ́dàá mi ò fẹ́ àlàáfíà àti ìtẹ́lọ́rùn mo fẹ́. Màrí bá ti ṣe 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 Mari money,
ẹ kú àbọ̀ sórí ètò òní lórí ètò wa Yearly Praise abala méjì ni abala kan wà tá a ti máa ń dúpẹ́ lọ́wọ́ bàbá God tó ṣe fún wa abala kejì ní àdúrà kan ní tó yẹ pé ìkan tó lórí bá ti sọ wà á fi gbàdúrà sínú ayé ẹ mo ríre tèmi ní o àjílẹ̀ta lóbìnrin ẹ̀ ṣe pé wọ́n ní sóríire ó lòun òjíire ẹ̀ ríre tèmi ẹ wí bẹ́ẹ̀ o tó lórí bá ti sọ kẹ́ ẹ sọ ire ayọ̀ ni lọ́jọ́ òní lọ́sẹ̀ yìí lóṣù yìí lọ́dún yìí ire ayọ̀ kó máa tẹ̀lé mi ẹ̀yin. Múwé ẹ̀bẹ̀ mi lọ sílé àṣẹ má jẹ́ kí n fẹ́ bàbá. Gbọ́gbọ́rọ́ lọ́wọ́ lọ́jọ́ ní jẹ́ kí yọjọ́ sámi lọ bàbá kí yọjọ́ sámi lọ. Wọ́n ní nílé ìgbà ń sọ̀rọ̀ atare káyé sọ̀rọ̀ mí nílé káyé fohùn ayọ̀ bí tèmi àlàáfíà àti ìbàlẹ̀ ọ̀rọ̀ ni mo fẹ́. Àlàáfíà àti ìbàlẹ̀ ọ̀rọ̀ mo fẹ́. Dayọ̀ màá rí bá ti ṣe. 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 Dayọ̀ wàrà náà gbé gbà. Dayọ̀ wàrà náà gbé gbà. Dayọ̀ parí mọ́ni ló gbà. Dayọ̀ parí mọ́ni ló gbà. Èyí tí mo rí àṣẹ. Èyí tí mo rí àṣẹ. Bẹ́ẹ̀ bá wojú aago wa, ó yẹ ká máa gbìyànjú àti rándọ̀pù. Ìbọn máa ju orin kan níta sí olódìbá close. Ó rè é lè ní ìṣe ẹ̀ let's go there. Orí ètò wa ètò yín Yearly Praise náà láwa o láti Dayo Agbola rédíò TV tó bá yẹ pé yóò tí download rédíò application wa ẹ lọ tààràtàrà báyìí ẹ lọ lórí Google Play Store ẹ̀yẹ kan táàpù Dayo Agbola ó máa gbé Dayo Agbola rédíò jáde lóko tó ń bẹ lẹ́yìn mi lẹ́ máa rí ń bẹ́ẹ̀ ẹ lọ lórí Google gan fúnra rẹ̀ ẹ kan táàpù Dayo Agbola síbẹ̀ agbé ògbó tó jọ nípa wa agbé jáde agbé rédíò station jáde agbé YouTube wa jáde agbé Facebook jáde agbé website wa jáde lórí Facebook mo ní pages mẹ́rin lẹ́sìn máa gbádùn wa Satis Dayo Agbola ìkànnì wọn Dayo Agbola rédíò TV ìkànnì yẹn bàbá ló ń ta ìkànnì yẹn àti Dayo Agbomedia Diamond ìkẹrin nìyẹn pages mẹ́rin ẹ̀rin lẹ́sìn máa gbádùn wa ẹ lọ lórí YouTube ẹ tẹ́pù Dayo Agbola síbẹ̀ ó máa gbọ́ àwọn ètò wa jáde àwọn program tá a ti ṣe ẹ máa bá ń bẹ̀ ibi tá a ṣe DJ tá a ṣe MC tá a ṣe live band gbogbo ẹ̀ lẹ́ máa bá ń bẹ̀ ẹ like ẹ subscribe fún bẹ́ẹ̀ ni bákan náà ẹ lọ www.dayoagbola.com wẹ́bsáìtì wa nìyẹn o ẹ máa rí àwọn nǹkan tá a ti ń ṣe ń bẹ̀ mo kí gbogbo yín o tí ẹ pàdé wa lórí ètò lónìí. Ọba tó dá mi sí ẹ wò ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóye pé ìkankan náà lájọ ń ṣe ṣùgbọ́n wọn lè mímọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní ọpọlọ jù mí lọ wọn lè mímọ́ báyìí ọba tó dá mi sí kí wọ́n lóde tí ìrìn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọpẹ́ mo mú wá bàbá ọpẹ́ mo mú wá
Mòmòrè tọ́lọ̀ ṣe fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tí ẹjọ́ ìwà lórí ètò lónìí. Ẹjẹ́ lọ jíjó kábíyèsí. Ó tó di pé Ayéfẹ́lẹ́ wá gbàdúrà fún wa. Ẹ mọ̀ pé tábà jíjó kábíyèsí tán, a wá gbé agogo ayọ̀ sí. Ẹ má máa mí sí agogo ayọ̀ yẹn. Torí pé àwọn àdúrà kan ń bẹ́nu ẹ̀. Pásítọ̀ Dr. Gbénga Ògèdèngbé, mo rí yín o, ẹ kú àbọ̀. Pásítọ̀ Dr. Gbénga Ògèdèngbé, àwọn bàbá ló ń tá láti wó kọ́ọ̀mù nù. Ẹ kú oyè tẹ́ ẹjọ́ mọ́yè. Wọ́n ti Pásítọ̀ Dr. Gbénga Ògèdèngbé. Ẹ kú àbọ̀. Ẹ̀jẹ̀ ìrìn àjíjò kábíyèsí náà ń bọ̀. Tó bá ṣe pé ẹsẹ̀ ń wọlé ni Pásítọ̀ Gbénga Ògèdèngbé wọ́n ní ẹ kú ìsinmi o, ẹ dẹ̀ kú ìgbádùn, ẹ wò ìgbádùn mẹ́ǹtì ni ẹ̀ẹ́dẹ̀ṣẹ̀ ń wọlé ẹ̀mí sí o, ẹ̀ ń bá bóore ọ̀fẹ́ gbàdúrà, ẹ̀ ń bá bómi ìṣọwọ́ bóúnjẹ ìṣe báyìí náà ètò ni ẹ lọ wo playback ẹ tàbí kẹ́ ẹ lọ lórí YouTube ẹ máa rí ètò níbẹ̀ ẹ máa rí Dayọ̀ Agboola early praise. Ẹ jẹ́ lọ jójó kábíyèsí o, sẹ́nikẹ́ni bá sọ fún ẹ pé kó mọ̀jò wa lọ pé kí ló ń ṣẹlẹ̀ ṣé ò sí ṣọ́rẹ̀ kó fi mílẹ̀ kó jẹ́ jíjó kábíyèsí ọba tó fún wa lójú tó fún wa nímú. If anybody wọ́n lọ yìí. Kí nìyẹn? Ṣé kò sí? Ìbílẹ̀ o. Kí nìyẹn? Ṣé kò sí? Ìkọ́sọ̀ Olúwa bless you. Ìbílẹ̀ jẹ́ kí ní o kábíyèsí. Ẹ wo àwọn ẹjọ́ yẹn ẹ lè rírú ẹ̀ kábíyèsí nìkan mo máa ń jọjọ́ yẹn fún tàwọn kábíyèsí ọba Èdùmàrè tó ń ṣaráyé láàánú náà ni olólùwà ọba tí ń jẹ́ èmi ni ọba tó lani atópani atótúni ṣe ọba tó jọba kárí ayé gbogbo ọba tó gbọ̀nà débi tẹ́nìkan mọ̀ rí ọba tó gbé fún wọlé ẹ̀sìn òun lọ orú ọba tó bá jayé ọba aládé ńlá ọba alágbára ńlá ọba gbàngbàngbà ọba kábíyèsí òun náà ní kábíyèsí tèmi yín o Ọlọ́run Olódùmarè ni ó fún wa lójú tá a fi rí ó fún wa létí tá a fi ń gbọ̀ràn ó fún wa lẹ́nu a fi ń jẹun a fi ń bu ta a fi ń sọ̀rọ̀ orí yín o Òjó Olúmídé mo ní bẹ́ẹ̀ ṣe wọlé ẹ kú àbọ̀ Pásítọ̀ Gbénga Ògèdèngbé wọ́n ní ẹ ṣe sà iléeṣẹ́ yóò ní jóná. Ìkọ́sọ̀ Olúwa bless you o ilé ẹgbẹ́ kí ní ìlú kábíyèsí. Bó bá ṣe wù mí mo lè jó bọ́lúwa wọ́n ní ọba Dáfídì ojú bọ́ṣọ ẹlẹ́ débi pé ìyàwó ẹ̀ gan pé irú jòwò lẹ̀ wá ń jò ẹbí mi náà lẹ̀ jẹ́ jíjó kábíyèsí ẹbí mi lọ́rùn lẹ̀ ẹbí mi náà jẹ́ jíjó kábíyèsí bó ṣe wù mí mo lè jó mo lè spin gan mọ́dún tó ti dé Dáfídì tó mo lè spin bàbá gbọ̀dọ̀ mọ́dún tó ń fẹ́ lọ́dọ̀ mi ẹ̀jẹ̀ jíjó kábíyèsí mo kí yín ẹṣẹ́ ẹ wo ẹjẹ́ pàdé tó bá ti di láago kan lọ́la o lórí ètò wa Ṣọ́wọ́nyá ẹjẹ́ pàdé tó bá di láago kan káwá tó máa lọ wọ́n wá fàyín lé Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ MON member order of Niger wẹ́ẹ́ fún àwọn eléyìí lọ́wọ́ kọ́ máa bá wa gbàdúrà fún yín bàbá wa ṣẹ́ẹ̀tì wà ń bẹ̀ ó yá ẹjẹ́ lọ.
kàngẹ́. Oró kàngó kàngó, oró kàngẹ́ kàngẹ́. Ibi gbogbo tí mo bá wà ló máa ró. Lórílẹ̀-èdè Amẹ́ríkà ló máa ró. Títí dé gbogbo Yúróòpù pátá ló máa ró. Àti káàkiri àgbáyé ló máa ró. Oró kàngó kàngó, oró kàngẹ́ kàngẹ́. Oró kàngó kàngó, oró kàngẹ́ kàngẹ́. Oró kàngó kàngó, oró kàngẹ́ kàngẹ́. Àní oró kàngó kàngó, oró kàngẹ́ kàngẹ́.